ẹ tún wá gbọ́ ohun tí Màmá Jayé Kútì, òṣèré orí ìtàgé ilẹ̀ wa, eléyìí tó sọ nípa òṣèré orí ìtàgé eléyìí tó jọ́lọ́run nípè, tó dẹni àná, tó dẹni ẹbọra. Eyín ló kù ọjọ́ kan péré tá a bọ̀ sínú ọdún 2026. Eyín òṣèré orí ìtàgé ilẹ̀ wa tí gbogbo wa mọ̀ sí Allwell Adémọ́lá, Màmá Jayé Kútì ti jáde, wọ́n sọ̀rọ̀. Kí ni màmá sọ? Mò ń bọ̀. Kọrin. Like really? Olórin tí mo torí ẹ̀ ṣe fídíò yìí náà. I don't understand. Ẹ ló kọrin o. Ẹ̀yin náà mọ̀ pé fọ́nrán eléyìí tí olóògbé tó fi sí ìkànnì ayélujára rẹ̀ kó tó di pé ó jọ́lọ́run nípè ló kọrin pé I will see the end of this year. This year will never see my end. Màmá Jayé Kútì sọ̀rọ̀. Ẹ̀yin olólùfẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin onígbé ẹ bá ti subscribe button, ikú aya, ikú ọmọ, ìkọ́kọ́ ń bẹ̀. Ọ̀nà ìwọlé tó ẹnì kọ̀ọ̀kan wa kó tó di pa máa lọ bí ihun tí Màmá Jayé Kútì sọ nípa olóògbé. Gbogbo ènìyàn lè mọ̀ pé gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá ni wọ́n ti sọ èrò tiwọn, tàbí kí n sọ pé wọ́n ti bọ́ sí ìkànnì ayélujára. Wọ́n ti bá ẹbí olóògbé, wọ́n bá wọn kẹ́dùn. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ kọ́kọ́ gbọ́ interview kékeré yìí nípa olóògbé tó gangan fẹnu ara ẹ̀ sọ. Mo tún padà bọ̀. Ó yẹ kí n ṣe ìgbéyàwó 2006. So ọkọ àfẹ́sọ́nà mi tí ẹ ká fẹ́ra wa February 2006, ó kú ní December 2005. Ó bà mí lọ́kàn jẹ́ gan. Débi pé ìgbà tó máa kú gan, mo ń bá sọ̀rọ̀ lórí fóònù ni tí ó fi kú. Ẹ wo kàyéfì ńlá tó ṣẹlẹ̀. Olóògbé ní December lọkọ àfẹ́sọ́nà òun tó yẹ kóun ò bá ṣègbéyàwó lọ́dún 2026 ló dolóògbé. Bákan náà December kan náà yìí ní eyín Allwell Adémọ́lá ló ń gangan náà dolóògbé 19 years síra wọn. Ẹ̀yin abiyamọ ayé, a ò ní kú fọ̀táyọ̀. Ṣùgbọ́n kí ni Màmá Jayé Kútì gangan sọ? Ibẹ̀ là ń lọ. Gbogbo yín náà lè dẹ̀ mọ̀ pé kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Màmá Jayé Kútì ti kọ́kọ́ kọ nǹkan kan ìyẹn sí ìkànnì ayélujára wọn. Kí ni wọ́n kọ? Ẹ jẹ́ ká jọ wò ó. Màmá ní ilẹ̀ ṣú lójijì, kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kí wá ni wọ́n tún sọ ní wákàtí méjì sásìkò tá a wà yìí eyín sí ìkànnì ayélujára wọn? Torí pé ó sì ń dàbí àlá lójú màmá. Màmá lọ sí ìkànnì ayélujára wọn. Wọ́n fi fọ́nrán àwọn àtolóògbé eléyìí tí wọ́n ti yà láti bí 11 years ago. Wọ́n fi síbẹ̀. Wọ́n wá kọ yìí pé I still don't know what to say. We all on the same debt. The family, fans, lovers, colleagues, and our precious dog. So that gist was the last. We didn't even finish the gist. Oga, just like that. We are only lucky by His grace. My candid advice, guys, whenever they think you are evil or good, hold on to your truthfulness. Don't ever forget that. Let them say, guide your heart with all righteousness. Don't let them take heaven away from you. No one is coming to save you. Save yourself. Please. Ọdún àjìnà síra o. Rest in Christ, my darling. Salami Rotimi. Remember, all is well, darling. Ẹ rí pé ó tún ṣe bí àlá, ó sì Màmá Jayé Kútì bí àlá. Wọ́n tún wá bá ẹni tó jẹ́ number 1, ẹni tó jẹ́ ọ̀rẹ́ olóògbé, wọ́n bá a kẹ́dùn. Eyín Salami Rotimi, wọ́n ní kó má bàrà jẹ́, kó má bọkàn jẹ́. All is well, gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ rí pé ẹ̀mí tí yóò dọ̀la ó ń wò wọ́n pé ikú ti súnmọ́ òun. Ẹ wò ó, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́ ń wò wá lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button yín sórí YouTube channel yìí.
ikú aya, ikú ọmọ, ikú ọkọ kọ́mọ̀ kò ní jẹ́ tiwa lọ́dún tuntun 2026 eléyìí tá a ti bọ́ sí. Ẹ mọ̀ pé 2025 ó ti tẹnu bepo, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sì bá lọ. Ìkan lára wọn tá à ń ṣe ọ̀fọ̀ rẹ̀ náà ni Allwell Adémọ́lá. Ẹ lọ sí ìkànnì abala àríwísí, ẹ tẹ RIP èèyàn fólóògbé. Ó lágbára o. Ẹ wo ohun tí Màmá Jayé Kútì sọ. Wọ́n ní wípé gbogbo ohun tẹ́dà bá ń ṣe ká máa gbáyé ṣe rere. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ní ẹ wo olóògbé, ẹ rí i pé nínú gbogbo àwọn tí wọ́n jọ ń ṣeré orí ìtàgé pátápátá, gbogbo wọn pátá ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ti dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ olólùfẹ́ náà, tá a bá parọ́ ló kù pé màmá yìí a ò fẹ́ẹ̀ rí wọn lẹ́yìn tó jẹ́ pé wọ́n máa ń ṣe ìfàǹfà èèyàn online pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn, èèyàn tí wọ́n máa ń pè ní online dragging. Gẹ́gẹ́ bí oníròyìn, ìfẹ́ tí rí Màmá Allwell Adémọ́lá kí wọ́n máa ní gbólóhùn àásọ tàbí kí wọ́n máa ní online dragging pẹ̀lú ẹnì kankan èèyàn nínú industry Nollywood Yorùbá. Ló fi jẹ́ pé gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá ni wọ́n post èèyàn fọ́nrán tàbí àwòrán màmá yìí ni wọ́n fi ń kí pé ó dìgbà ò ṣe. Ló fi jẹ́ pé gbogbo ohun tí èèyàn bá ń ṣe pátá, ìtàn ni yóò dà o. Ẹ jẹ́ ká gbáyé ṣe rere. Èèyàn gẹ́gẹ́ bí Màmá Jayé Kútì wọ́n ṣe kọ nínú goodbye message wọn tí wọ́n kọ sí olóògbé èèyàn Allwell Adémọ́lá. Ẹ má gbàgbé, ìtàn ni gbogbo wa ń kọ. Ìtàn ni gbogbo wa ń kọ. Ẹ jẹ́ ká kọ̀tàn rẹ̀ torí pé ilẹ̀ tí yóò mọ́la Ọlọ́run nìkan ló máa mọ̀. Mo sọ fún yín tẹ́lẹ̀, mo ní ó kù ọjọ́ kan péré tí a bọ̀ sínú ọdún 2026 ní Allwell Adémọ́lá ló máa lọ lórílẹ̀ wàlẹ̀ àṣà, ló lọ àjò àrèmọ́bọ̀ tó ń gan ò mọ̀ pé ọlọ́jọ́ ti dé. Ẹ̀yin olólùfẹ́ wa, ká má pọ̀ lọ́rọ̀, ẹ lọ sí abala àríwísí, ẹ tẹ RIP èèyàn fólóògbé. A sọ fún Allwell Adémọ́lá pé ó dàbọ̀, ó dìgbà ò ṣe, ó tún dojú àlá, ó dárìnà kò.